nílẹ̀ Yorùbá ó lẹ́tọ̀ọ́ láti sọ opinion tiẹ̀. Irú bàbá wa Gani Adams náà àwọn tó máa ń tà ní òwò ìgbà ayé àwọn Fúlàní lọ́yọ̀ state òun náà jáde wọ́n sọ̀rọ̀ ó tà wá gẹ́gẹ́ bí ọba tí a kì ọ̀ tá a wà láti Ọ̀ṣun state àní local standing láti dá sí ọ̀rọ̀ Ọ̀ṣun state àbí láti dá sí ọ̀rọ̀ ìfọ̀bàjẹ́ ní àdúgbò wọn. Dẹ́pẹ́ tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí olóyè ìlú Yorùbá òun náà ló ṣe yẹn. Thank you. Akásán gbogbo orí adéjẹwà ń bí àti ẹ̀yin ìkànnì abẹ tó kù. Bó ti ṣe jẹ́ gẹ́lẹ́ òun ni ọba Awúdí ti sọ yẹn. A ní orí ọ̀fẹ́ láti sọ sí ọ̀rọ̀ yẹn púpọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ tí mi fẹ́ sọ tí mo fẹ́ kọrí ẹ̀ sí Báṣọ̀run gan lèmi fi ránṣẹ́ sí Ọ̀nìrìṣà wípé kó mú àkàrà rẹ̀ owó tó ń ná kó túbọ̀ gbìyànjú sí ìpàdé lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ta máa ń ṣe ní Ifẹ̀ a ò ṣe mọ́. Ìpàdé lọ́balọ́ba ta máa ń ṣe nífẹ̀ a máa ń lo ọjọ́ 4 ní hòtẹ́ẹ̀lì Ọ̀nìrìṣà tàbí máa jẹ tá máa mú tó fún wa nílé ẹnìkọ̀ọ̀kan. Gbogbo ọba ilẹ̀ Yorùbá ló máa ń lọ síbẹ̀. Ṣẹ́rí tí orí ọ̀fẹ́ bá wà tí gbogbo ìpàdé lọ́balọ́ba yẹn ń tẹ̀síwájú tí ò sí pé bóyá ó mẹ́hẹ ẹnu ilẹ̀ ọba ilẹ̀ Yorùbá tí òkò yẹn á kò á jẹ́ one voice. Ṣùgbọ́n tí wọ́n ṣe rí pé torí nígbà yẹn ọ̀rọ̀ tá a bá sọ níbẹ̀ tí wọ́n ti yan àwọn tó máa gbé ọ̀rọ̀ ẹ̀ lọ bá president òun ló máa ń bó ṣe inú wọn dẹ̀ ń lò sí. Ṣùgbọ́n pàtó kan Ọ̀yọ́ state pé kó hold ìjókòó yẹn wọ́n yẹ̀ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin láàrin ìjókòó yẹn lọ tí bàbá fi wàjà. So ní ẹ̀dùn àti bàbá lẹ̀ ti wàjà sí wọn ò dábàá ìpàdé yẹn mọ́. Tó wá ṣe wípé ìpàdé yẹn ṣe ń lọ ni ìpàdé yẹn gangan ló lè wẹ gbogbo nǹkan yìí ló lè wẹ mọ́ bí mo ṣe fojú rí àti bí mo ṣe rò. Tí ìpàdé yẹn bá ń lọ bóyá ẹ̀ẹ̀kan lóṣù là ń ṣe ni o bóyá ẹ̀ẹ̀kan lọ́dún ni o tí oníkàlùkù sọ ẹ̀dùn ọkọ̀ opinion ní ibẹ̀ yẹn torí kò sí kúbẹ́ má sọ̀rọ̀ ńbẹ̀. Mo rò pé gbogbo tá a bá kójọ ńbẹ̀ á lọ bá president tàbí gómìnà tí wọ́n jẹ́ state tí wọ́n ti ṣe àwọn nǹkan wọ̀nyẹn wọ́n á mọ̀ pé àpapọ̀ ọba ilẹ̀ Yorùbá ló ń sọ̀rọ̀ kì í ṣe pé bóyá ẹnìkan ló ń sọ̀rọ̀. So títúkú ẹ bá ń lọ mo rán Báṣọ̀run ẹ bá Ọ̀nìrìṣà ẹ bá wọn sọ̀rọ̀ àwọn owó yẹn pọ̀ tí wọ́n ná owó yẹn pọ̀ gidi lọ́jọ́ 4 tí ìdẹ̀sí ní bóyá lọ ra kúlíkúlí jẹ á ra búrẹ́dà jẹ wọ́n jẹ. So ó ṣe díẹ̀ bẹ̀tẹ̀ ọ̀rọ̀ láti gbà tó lè rí pé gbogbo àwọn ajínigbé àtàwọn tó ya wọ àdúgbò wa gbogbo kálukú ń ṣe bó ṣe wù wọ́n àti eré àbí tó ń sọ̀rọ̀ sí yẹn gbogbo kìíní wọ̀nyẹn a máa dínkù òbí tí mo bọ̀ sí nìyẹn.
Orúkọ mi ni Ọba Adéníyì Olúyìká Ẹ̀mọ́lú, Olú of Orílẹ̀ Ìtẹ̀sí. Mo kí gbogbo ládéládé, mo dẹ̀ kí gbogbo àwọn èèyàn tó wà níbí. Bákan náà ni mo kí Baṣọ̀run gbogbo ilẹ̀ Yorùbá fún ìpàdé àti ọ̀rọ̀ ìṣítí. Mo dẹ̀ kí àwọn ọba tí wọ́n sọ̀rọ̀ síwájú, àwọn bàbá Olówódé àti Bàfò. Ibi tèmi fẹ́ lọ́nu gbogbo ọ̀rọ̀ tí Baṣọ̀run sọ, òun ni àṣà àti ìṣe wa. Inú mi dẹ̀ dùn gan-an wípé bàbá wa Ìbàfò wọ́n ti sọ̀rọ̀ nípa ìpàdé tí a máa ń ṣe lọ́dọ̀ bàbá wa Onírìṣà. Ṣe rí ní aspẹ̀tì àṣà àti ìṣe. Irú ìpàdé yẹn mo tó fẹ́ kí bàbá wa tí wọ́n wà níjókòó Baṣọ̀run kọ́ bá wa sọ fún bàbá wa Ọọ̀ni pé gbogbo ìgbà tí wọ́n bá ti ń pè pàdé yẹn, gbogbo ìgbà tí wọ́n bá ti ń pè pàdé yẹn kọ́ máa tó wá pé bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn láti máa fún àwọn ọba, àwa ọba a ní ìdí lecture, a dẹ̀ ní ìdí ìmọ̀, a dẹ̀ gbọ́dọ̀ ní akẹ́kọ̀ọ́ tó máa fún wa ní bá a ṣe ń ṣe ní orí àpèrè, ní bá a ṣe ń wà nílùú, ipò tá a wà nílùú, bá a ṣe jẹ́ nílùú. Ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá àwa là ń dá wàhálà lẹ̀ láàrin ìra wa nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n wà nípò ọba, ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń ríra wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní wípé ọlọ́run ìlú yẹn làwọn, tí wọ́n dẹ̀ mọ̀ wípé ìránṣẹ́ lásán la jẹ́. Àṣà àti ìṣe wa ò fi àyè gbà. Ní ayé ìṣẹ̀ṣe kí àwọn ọba bàbá wa kó tó jí láàárọ̀ wọ́n ti máa dá ifá, wọ́n á béèrè ìgbésẹ̀ tó kàn lénìí kí la fẹ́ ṣe lọ́la. Ṣùgbọ́n gbogbo wa a ṣe mọ́, àfi ayé la fi ń lo ipò tá a wà nínú èyí tí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọba nídìí ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn bàbá wa. Bàbá wa sọ lẹ́ẹ̀kan pé bàbá wa ò ní gbìyànjú lórí ìpàdé yẹn lórí owó tó ń ná. Ó dá bẹ́ẹ̀ wọ́n á ṣe pé lágbọ́rọ̀ náà, ṣùgbọ́n káwọn ọba náà mọ̀ wípé káwọn ọba stéètì kọ̀ọ̀kan tó bá máa lọ bóyá half of the money náà máa dá tọ́ba tó fi ràn bàbá wa lọ́wọ́ kíkíní ẹ̀ lè máa lọ, nítorí ìdójútì ni fún àwọn ọba Yorùbá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri láàrin wa. Nígbà táwọn ọba kan máa ní kò sí àṣà àti ṣe, táwọn kan máa ní àṣà àti ṣe wà, táwọn kan máa ní mọ́sálásí lélẹ́yìí, táwọn kan máa ní ṣọ́ọ̀ṣì lélẹ́yìí, tó ọba dẹ̀ máa wà á lù tí ò tó sọ̀rọ̀. Èmi ò bá àwọn olóṣèlú wí o, mi ò bá àwọn ìjọba wí o, àwọn ọba fúnra ara wa láàmọ́ kó wa, àwa là fúnra wa ní ọ̀wọ̀. So ẹ tí ó bá dẹ̀ ti fúnra ẹ̀ lọ́wọ́ wọn lè fún lọ́wọ́. So mo fàsìkò yìí bẹ̀ bàbá wa, wọ́n bá wa sọ fún bàbá wa Onírìṣà kọ́ dá ìpàdé yẹn padà gẹ́gẹ́ bí kábíyèsí Ìbàfò ti sọ. Kó dẹ̀ máa bá wa pa àwọn tó máa fún wa ní lẹ́ṣọ̀ kí ká máa débẹ̀ ká máa jẹun ká máa ṣe fàájì ara o. Wọ́n máa pe àwọn tó mọ̀ nípa àṣà àti ṣe. Irú bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn àti ọ̀pọ̀lọpọ̀ kọ́ wá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́, ọ̀pọ̀lọpọ̀ bá ní ìdánilẹ́kọ̀ọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ kó tó ń pè ní ọba, a kàn ń lò ó bó ṣe ń wá ní tí ò lè wọ́n lọ rí bẹ́ẹ̀ lẹ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́, ẹ̀gbọ́n Yorùbá ẹ wo gbogbo ìgbà tó máa jẹ́ ọba lu èyìnbó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ọmọ ẹ̀rọ síwájú ọ̀nà ṣètùtù ọba kún ìtọ́ ẹ̀sẹ̀ jẹ́ ilẹ̀ Yorùbá àbẹ̀ nílò òyìnbó, wọ́n mú ẹ̀rọ dání wọ́n lọ ṣètùtù. Àwọn táwa nìkan wá bí kò tó wá lójúmọ́.